ẹni tó jẹ́ akọ̀wé ọ̀kan lára àwọn igun ẹgbẹ́ òṣèlú Labour Party ìyẹn Àbáyọ̀mí Arábàmbí ó mà ti tú àṣírí ọ̀rọ̀ tó sì sọ àṣírí tó tú ti dariwo pẹ̀lú bó ṣe fi ẹ̀sùn kan àwọn olóyè ẹgbẹ́ òṣèlú Labour Party kan wípé wọ́n múra wọ́n sì ń dìtẹ̀ láti fipá gbàjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà tó ti di ariwo sígboro ti àwọn tí ọ̀rọ̀ ń kàn táwọn náà tó sì ti fi tún Àbáyọ̀mí Arábàmbí jọ̀bìn fún lésì kì í ṣe ìròyìn mọ́ pé lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ẹni òkìkí ẹgbẹ́ òṣèlú Labour Party ló mà kàn kọjá sísọ nígbà tí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra Peter Gregory Obi tó lo ẹgbẹ́ náà láti díje du ipò ààrẹ ṣùgbọ́n tí kò jáwé olúborí tó sì jẹ́ pé òkìkí tí ẹgbẹ́ náà ní látara Peter Obi kò kéré ṣùgbọ́n lẹ́yìn ètò ìdìbò ọ̀hún níṣe ni ẹgbẹ́ òṣèlú Labour Party ló mà ti fọ́ sí wẹ́wẹ́ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí igun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìní ẹgbẹ́ òṣèlú Labour Party ìlú fọ́ síbẹ̀ tí oníkálukú ń sọ pé àwọn ní ojúlówó ẹgbẹ́ Labour Party tí alága mẹ́ta tó sì ń jà sí ipò alága kan ṣoṣo ṣá lára igun kan ni Àbáyọ̀mí Arábàmbí wà igun tó sì wà òun ni agbẹnusọ ẹgbẹ́ náà ní igun tó wà ṣùgbọ́n tí kò gba ti Peter Obi eléyìí ló jẹ́ kí Àbáyọ̀mí Arábàmbí inú máa kọ lẹ́tà lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà náà yìí èyí tí í ṣe ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún èdè 29th of July 2025 ibi tó ti kọ́ sáwọn agbófinró pàápàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé kó lọ mú ẹni tí ó jẹ́ alága igun kan náà ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò yìí ìyún Nnamdi Usman àti Peter Obi pẹ̀lú àwọn bíi ààrẹ ẹgbẹ́ òṣèlú lédè yìí Comrade Joe Ajaero àti Senator Victor Ume ó ní àwọn ìwọ̀nyí àti àwọn olóyè ẹgbẹ́ Labour Party igun ti Nnamdi Usman ó ní wọ́n ti ń kóra wọn jọ wọ́n ti ń ṣèpàdé bí wọn yóò ṣe fipá gbàjọba lọ́wọ́ Tinubu ó níbi tó sì ti fẹ́ bẹ̀rẹ̀ ní ìwọ́de kan tí wọ́n fẹ́ ṣe ìwọ́de náà tí wọ́n ní wọn yóò pè ní ti onímílíọ̀nù kan èèyàn 1 million man march ó ní wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ tí wọn yóò sì fi gbàjọba lọ́wọ́ Tinubu àti pé wọ́n tó fẹ́ lọ fi dá wàhálà lẹ̀ láti lọ lé àwọn tó wà ní ilé ẹgbẹ́ Labour Party l'Àbújá nígbà tí ìròyìn tó ti ń jà rìnrìn tí àwọn èèyàn sì ń kọ́ ha pé báwo náà tó ṣe fẹ́ fipá gbàjọba lọ́wọ́ Tinubu ẹni Nnamdi Usman tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Labour Party igun ti Peter Obi ló fọ̀rọ̀ síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Ken Asogua tó sì jẹ́ kó dì í mọ̀ pé irọ́ ni Àbáyọ̀mí Arábàmbí ń pa òun kò sẹ́nìyàn kan tó fẹ́ fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ kódà ó ní ìwọ́de tó ń sọ àwọn ọmọ nǹkan kan nípa ẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kó dì í mọ̀ wípé ìdájọ́ ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè ìtọ́jọ́ kẹrin oṣù kẹrin ọdún yìí April 4 2025 judgment tí wọ́n dá igun láre pàwọn lójúlówó Labour Party ó ní àwọn ọlọ́pàá ní kò mú àṣẹ ilé ẹjọ́ náà ṣẹ kán sì lé àwọn tó ń pera wọn ní alága ẹgbẹ́ òṣèlú Labour Party kúrò ní ilé ẹgbẹ́ àwọn.